Hello. Ẹ rí pé ó ga ilé ayé láti bá gbogbo oríṣiríṣi àfi k'Ọlọ́run kó bá wa palẹ̀ gbogbo àwọn èṣù bí èèyàn bí èṣù kó bá wa palẹ̀ mọ́. Kí láti wá ṣe yìí sí? Àwa gan tá à ń sọ fún yín, àwa gan sọ pé kí leléyìí, irú ìtumọ̀ eléyìí. Ijọ́ wo ni gbogbo tọ̀ńbẹ̀lẹ̀kun ìwà ìkà ní ààfin Ọjájá tó máa dẹ́kun, pàápàá jùlọ àwọn obìnrin yẹn. Báwọn obìnrin yẹn ṣe ń ṣe tiwọn, àwọn alàgbà náà ń ṣe tiwọn ní ààfin, àwọn elders. Ẹ̀rí pé Ọlọ́run ló ń kó kábíyèsí yọ. Wọ́n ní kábíyèsí sọ pé ìdúró sí ìbẹ̀rù sí o. Òun máa lọ mú ìyàwó òun àtijọ́ tíyàwó òun ti lọ, tóun ti ṣe mistake tí Naomi ti kúrò láàfin. Ó ní eléyìí ò wá bọ́ sí mọ́, kóun má bàa rí náà kànga. Òun ni ẹni ẹlẹ́ni ṣe sá fẹ́lẹ́fẹ́lẹ́ tó sọ mú ìyàwó ẹ̀ wá, ìyẹn Naomi. Ní gbogbo àwọn olórí àṣírí wọn wá tú. Bí Naomi bá ṣe bọ́ sáàfin báyìí, gbogbo òtùmọ̀pọ̀ wọn bàjẹ́, gbogbo ẹ̀dọ̀mi wọn wá hate ẹ̀. Kì í ṣe hatred ẹ̀ pé bóyá nítorí ó fẹ́ kí èèyàn kábíyèsí tó fẹ́ gbogbo wọn. Kábíyèsí ní gbogbo nǹkan tí ó ní nǹkan lọ́wọ́. Kì í ṣe pé bóyá gbogbo everything. Naomi gan ṣe ẹ̀mọ́ ní Naomi. Mariam gan ó ní tiẹ̀. Ó ní gbogbo nǹkan tiẹ̀ náà lọ́wọ́. Kì í ṣe pé bóyá ó jowú ti pé kábíyèsí. Ó lè tiẹ̀ nìyẹn ná. Torí wọ́n ní olójú kòkòrò. Nǹkan tó lójú kòkòrò ní kì í ṣe tiẹ̀. Òun làwọn yẹn. So gẹ́gẹ́ bí àròyé tá à ń sọ. Kábíyèsí wá realize pé no. Wọ́n wá rí pé kábíyèsí ti nífẹ̀ẹ́ Naomi àtọmọ ẹ̀ tàdé ní káwò ju gbogbo wọn lọ. Gbogbo kìlérò ẹ̀ náà ṣe ń ṣe gbogbo. Orí Naomi mú gbogbo wọn. Ṣíṣe wá ń bá wọn. Ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré. Ṣíṣe wá bẹ̀rẹ̀ sí ní bá wọn. A máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ Mariam ni o. Wọ́n wá tún wá ń sọ wípé wọ́n ní ẹni tó lọ́mọ ní òun fẹ́ gbọ́mọ òun tó ti lọ sú ẹ̀ ní Canada kìíní torí wọ́n ló wà ní Canada ni ó ń tọ̀ wọ́n lọ sú ẹ̀ pé ọmọ òun ni o kó bá òun gbọ́mọ òun. Wọ́n ní báwo ló ṣe jẹ́. So investigation wọ́n ṣe investigation láti ìgbà tí Mariam bímọ. Wọ́n rí fáìlì ibi tó bímọ sí ìwé wọ́n ṣàṣọ fún wa pé hospital ní Canada hospital kan níbi hospital kan tó tóbi ibẹ̀ ni. Bẹ̀tẹ̀ wọ́n sọ pé wọ́n rí fáìlì ẹ̀. Midwife tó ṣe kinní fún ìyẹn ti sá lọ ti na pápá bọ̀rọ̀. Wọ́n wá lọ kóòtù lẹ́ni ìgbàgbọ́ yẹn. Wọ́n náà wá sọ wípé ká máa tún DNA ṣe. Pé nǹkan tí Mariam fẹ́ kọ̀ sí wọn nílùú yìí pé àìjẹ́ pé kíni tí wọ́n bá ti rí òkodoro pé àwọn máa deport ẹ̀. Tí wọ́n dẹ̀ ti deport ẹ̀ ní Canada pé kò tún gbóòórùn Canada mọ́. Pé wọ́n máa ba pépè jẹ yẹn tó bá ṣẹ̀wọ̀n ní nǹkan tó ṣe. Wọ́n ní nǹkan tó ṣe yẹn pé ó lágbára gan. Ó jẹ́ nǹkan tó burú jù lọ. Pé tí wọ́n bá tẹ̀sán pé wọ́n fẹ́ deport pé nǹkan tí wọ́n máa ṣe fún ni. Tí wọ́n bá rán lẹ́wọ̀n pé wọ́n máa deport ẹ̀. Tí wọ́n dẹ̀ máa ba kíní ẹ̀jẹ̀ ní Canada pé kò tún lè wọnú ìlú Canada yẹn mọ́. Tẹ́ bá rí gbogbo allegation mélòó la fẹ́ sọ tó fi sùn lẹ́sùn. Wọ́n ní wọ́n ṣe DNA. Wọ́n sì ilẹ̀ fún kábíyèsí. Wọ́n post sínú email fún kábíyèsí. Gbogbo bí result yẹn ṣe tó fi jẹ́ pé kì í ṣe kábíyèsí ló ní àwọn ọmọ ẹ̀. Pé kò tẹ̀ sí traces kábíyèsí lára àwọn ọmọ yẹn. Wọ́n náà tún ṣe ti ìyẹ́dẹ́ tí àyíṣọ́. Wọ́n náà tún ṣe ti Mariam pé kò sí traces pé Mariam ló bí àwọn ọmọ yẹn. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé now gbà tí kábíyèsí sọ pé kíní náà gbé wá fóun báwo ni ti Mariam báwo ni ti tiẹ̀ ṣe wà quality 100% pé kábíyèsí ló ní. Ìtẹ́yìn dẹ̀ gbé wá fóun ó dẹ̀ jẹ́ fake. Irú pé kò tálì pẹ̀lú ti Mariam. Ibi tákàrà tí wàá tún sépò nìyẹn. Kì í ṣe kékeré. Òun náà wá ń fà wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́. Wọ́n ní ilé ẹjọ́ wá sọ fún wọn pé if that be the case
pé gbogbo option tó fún Mariam ni pé tí wọ́n bá tún lọ ṣe tẹ́ẹ̀sì pé àwọn tó tún ṣe kinní pé àwọn tó tún lélẹ̀ àwọn tó mọṣẹ́ gidi gan àwọn tó lè ṣiṣẹ́ yìí àwọn tó máa lọ fún tẹ́ẹ̀sì pé tó bá dẹ̀ ṣe tó bá ti àkọ́kọ́ mu àbí wọ́n ṣe pọ́n rí pọ̀ authentic ti kábíyèsí ló ní ọmọ yẹn ó tọ̀ pé nǹkan tí Mariam lè free ní Canada nìyẹn pé ṣùgbọ́n tó bá tún rí pé kinní yóò tún pé the same thing pé kò tún bá wọn nǹkan táwọn ti ṣe wọ́n tún fẹ́ course wọn ní second time pé àfàìmọ̀ kí Mariam má lẹ́sẹ̀ wọ̀n torí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ pé wọ́n máa gbé fún ẹni tó ní pé kò sí traces pé Mariam ló bí àwọn ọmọ yìí ó ní irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo nínú ìgboro ẹnu pẹ̀lú gbogbo ajẹjẹ tí everybody wọ́n ṣe fún Mariam ṣé àmọ́ pé tí Mariam bá ti do needful tó bá ti ṣe needful tí wọ́n sọ pé kó ṣe kò sí anybody tó máa gbọ́ nǹkan tá à ń sọ yìí gbogbo íńtánẹ́ẹ̀tì ti gbé ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní Barrow kẹ̀rẹ̀ẹ̀rẹ̀ wọ́n níbo ni Mariam fẹ́ sá sí pé tó wá ti divorce pé ibo ló fẹ́ sá sí àwọn kan ní báwọn ní ibo ló fẹ́ sá sí ó ṣànílé káàkiri wọ́n sọ pé ó nílé l'Àbújá ó nílé ní Èkó àṣàrí ibi dé sí òṣèré Canada náà máa ti lé wọ́n ti ní kò ní dé Canada wọ́n máa bá wí ẹ̀jẹ̀ wọ́n máa bá gbogbo ẹ̀jẹ̀ pé kò ní smell Canada bó tiẹ̀ jẹ́ yìí wọ́n ṣe wọ́n ní kò lè wá sáàfin àfin nìkan tó fi tìtorí ẹ̀ lọ ra ọmọ tó ná gbogbo owó tó ń ná Ọlọ́run ló mọye tí Mariam máa náwó gan-an ó sì sàǹbá ó kàn kọ́ sí kábíyèsí ọ̀nà àwẹ̀ pé kí ni bí kábíyèsí ò bá ṣe òun ní kinní kan owó ṣùgbọ́n ní oil company ló ti ń ṣiṣẹ́ àbí bóyá ó dẹ̀ ní tiẹ̀ ibẹ̀ ló ti ń rówó tó fi ń ṣe gbogbo jìbìtì tó ń ṣe wọ́n ròyìn gbogbo owó tó ná ó ṣe gbogbo kí wàá ní àǹfààní àbùkù kí láǹfààní sábùkù kọ́ nìyẹn wọ́n bá sọ pé ṣe ni Mariam pé gbogbo nǹkan tó ń ṣe yìí pé kò sí bó ṣe lè sọ wípé òun fẹ́ lọ òun fẹ́ bọ̀ òun fẹ́ ó tún máa smell ààfin wọ́n láti tún dúró sáàfin yẹn ní problem nítorí Barrow wọ́n ní Barrow ti sọ wípé tí Mariam bá máa wá sáàfin àfi kó ti wá kó ṣe verse kó wá ṣe tradition pé tradition kìíní yẹn lòun tiẹ̀ ní intention lòun tiẹ̀ ní kí ló ń jẹ́ lòun ní interest sí lé lórí pé tí o bá ti ṣe yẹn kó dẹ̀ mú original result tí gbogbo èèyàn wà pé gbogbo àwọn ààfin ló máa ní result yẹn ní kọ̀ọ̀kan tó máa fáìlẹ̀ fún pé àìjẹ́bẹ̀ pé òyìn sá pé kò gbọdọ̀ wo ààfin Ilé Ifẹ̀ yìí pé kábíyèsí lè lọ máa bá ṣe kíní kó máa ṣe òtùmọ̀pọ̀ kábíyèsí kó máa tó òtùmọ̀pọ̀ wọ́n máa ṣe kíní pé kì í ṣe ààfin kì í ṣe pálàsì òun ni Mariam máa gbé àwọn ọmọ yẹn wọ̀ wọ́n máa ní kì í ṣe kékeré wọ́n fà bẹ́tẹ̀ ẹ̀yìn èèyàn mi ò jẹ́ kí a máa wulẹ̀ sọ pé ìtàn tàbí báwọn náà ṣe ń sọ kí a má torí àwíjàre kí tán lẹ́nu gbogbo nǹkan tá a gbọ́ nìyẹn àìmọye àìtí ìsọ̀tọ̀ ayé ń pọ̀ àwọn nǹkan pọ̀ ayé máa jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe agbára Kristi ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń ṣe gbogbo ẹ̀ àánú Ọlọ́run á dúró tì yín ikú ò ní jí yín parun ní sọ yín lọ́jọ́ ààbò Ọlọ́run á dúró digbí gbogbo apátápátá la máa rẹ́ ikú kọjá bọ́ sínú ìyè ikú ò sí ní ìgbésí ayé wa títí láéláé ẹ ṣé gan bẹ ṣe ń bá mi subscribe tẹ́lẹ̀ bá mi ń pè ààbò Ọlọ́run á dájú lórí yín mo mọ̀ lóore o ẹ ṣé gan God bless you bye.